mùsùlùmí nu wa ẹlẹ́sìn kìrìsìtẹ́nìtì nu wa ẹja síra wa lọ́kàn ẹ má jẹ́ ká gba àwọn èèyàn yìí láàyè ká wá sọ wá dọ̀tá ara wa o mùsùlùmí ẹ stop láti máa bú àwọn ẹlẹ́sìn mi ẹ̀yin ẹlẹ́sìn mi náà iná ẹ stop láti máa bú mùsùlùmí àjọ nílùú mi ìtajọ gbé ilẹ̀ Yorùbá yìí lájọ gbé ẹ má jẹ́ káwọn tí wọ́n ti gba contract. Romans orí kejìlá ẹsẹ̀ kọkànlélógún. Olùfẹ́, ẹ má ṣe gbẹ̀san ara yín, ṣùgbọ́n ẹ fi àyè sílẹ̀ fún ìbínú, nítorí a ti kọ ọ́ wípé Olúwa wípé èmi ni ẹ̀san, èmi ò gbẹ̀san. Praise the Lord. According to Romans, that he's telling us or calling us, we are, let's say in Yoruba, olùfẹ́. A rí pé ìfẹ́ tí Ọlọ́run ní sí wa ó pọ̀ jọjọ tó fi lè pè wá ní olùfẹ́. Mo ti máa ń sọ fún wa wípé Bra Paul ó ní ẹni tí a rán sí àwọn Gentiles, àwọn 12 yòókù tó jẹ́ àwọn aṣáájú nínú gbàgbọ́ tán bá Jésù, tán rí Jésù lójúkorojú, tán jọjọ ṣiṣẹ́ ìránṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé Júdásì ti kú àti fẹlòmíì rọ́pò ẹ̀. Lóòótọ́ Bra Paul ló yẹ kó wà ní ipò Justus yẹ and Matthias tó ń yàn gbà yẹ tó fi wá mú ìkan náà méjèèjì. Lóòótọ́ torí iṣẹ́ ìránṣẹ́ tó fẹ́ ṣe wọ́n gbà yí pé ẹ̀mí Ọlọ́run ò ní wá tí wọn ò bá yan ẹni tí ipò ẹ̀ ti kúrò láàrin wọn. Títí dòní lónìí a ti máa ń rí àwọn kan tó máa ń pè náà ní apostle. Olú apostle Babalọlá ń sìn, apostle náà là ń pè wọ́n. Ìyẹn ni àwọn tí ó kẹ́kọ̀ọ́ ní ẹsẹ̀ Jésù, tí wọ́n rí Jésù lójúkorojú. 3.5 years ni wọ́n fi bá Jésù rìn tó fi ń kẹ́kọ̀ọ́, bó tilẹ̀ pé David ti sọ bẹ́ẹ̀ pé ipò Judas Iscariot tó máa ṣòfò wọ́n wá fi yàn án. Bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe rí, wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́, ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ sáàrin wọn, iṣẹ́ ìránṣẹ́ bẹ̀rẹ̀. Ṣùgbọ́n dé stage kan Paul ó di ẹni tí Ọlọ́run wá, Jésù fúnra ẹ̀ sọ̀kalẹ̀ nígbà tí ó ń pa àwọn ọmọ Ọlọ́run kiri, tó ń mú wọn kiri. Ó ń lọ sí Damascus ni láti lọ ṣiṣẹ́ ibi ẹ̀, Ọlọ́run kì mọ́lẹ̀. Ìyẹn Ọlọ́run jáláràn àánú. Òun lẹ fi máa ń rí, kò sí bí èèyàn ṣe burú tó láyé yìí tí Jésù ò lè mú tó bá ti nílò, tàbí tẹ́ pa ti yàn láti inú ìyá ẹ̀ wá, bóyá bí tá a yàn sí, bóyá ó lọ jẹ́ oníṣẹ̀ṣe. Òun ló jẹ́ kẹ́rẹ́ oníṣẹ̀ṣe púpọ̀ nínú tó di ọmọ Ọlọ́run tí wọ́n fi gbógun wọn sílẹ̀ o, tí wọ́n fi jó gbogbo àwọn agbára wọn. Tí a dẹ̀ tún rí náà nínú mùsùlùmí tó yẹ pé àwọn èèyàn ń wò wípé bó tilẹ̀ jẹ́ pé ti mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ló mú tiẹ̀ dání ló ń lò, kò sí wàhálà, kò tako ẹ̀sìn oníkálukú. Láyé àtijọ́ ni mo ń sọ yìí o, torí nísìnyí wọ́n ti ń pariwo ẹ o, wàhálà tí wọ́n ní Ìlọrin nìyẹn o, tán dẹ̀ ṣe fún wọn ní ilẹ̀ Haúsá nìyẹn o. Ẹ wo torí ibi tí mo bọ́rọ̀ dé yẹn máa jẹ́ ká gbọ́ nǹkan kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ṣé mọ̀ pé wọ́n ń campaign fún Tinubu lọ́wọ́ tá a wà yìí nílẹ̀ Haúsá, ó ní ẹni tó ń campaign fún. Màá fẹ́ kí a wo ẹni yẹn nínú Arise News ní Saria Reporter ni. Ó wá ń sọ̀rọ̀ nípa arákùnrin, àwọn arákùnrin wọn, ẹ̀tẹ̀ tán lò fún àwọn mùsùlùmí tó wà lókè ọya, òun náà ni wọ́n ti fẹ́ lò fún àwa náà.
ẹ gbọ́ nǹkan tí ó ń sọ bó tilẹ̀ jẹ́ pé màá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ń sọ kí a rí i pé àwọn wọ̀nyí ẹlẹ́tànná jẹ́. Bola Tinubu wanda aka tutar siyasarsu ya mata kirari da tí ẹ bá ń gbọ́ nǹkan tó ń sọ Muslim na ce ina ɗaya daga cikin masu lóòótọ́ ni wọ́n ń kọ wọ́n ní tutar musulunci in kira jama'a èdè translation nǹkan tó ń sọ. Muslim Ẹ ni cewa ní kúkúrú kafirai na jin zafin wannan kalma ohun tó ń sọ ó ní pé ba akwai kiristoci ba ba akwai àwọn tí ó jẹ́ ẹlẹ́sìn ni musulmi mùsùlùmí nílẹ̀ nàìjíríà ó ní muslim ni wọ́n máa ṣe pé kò sí nǹkan tó ń jẹ́ ti kìrìsìtẹ́nì ó dẹ̀ ní pé àwọn pọ̀ ju kìrìsìtẹ́nì lọ ní nàìjíríà ó wá ń rọ àwọn mùsùlùmí láti kán lè mọ̀ wípé aláìgbàgbọ́ ni kìrìsìtẹ́nì jẹ́ infidels a dẹ̀ tún rí i pé ẹ̀yà méjì ló jẹ́ infidels tó jẹ́ onígbàgbọ́ méjì àwọn onígbàgbọ́ méjì náà pè ní infidels ìyẹn ni christian àti oníṣẹ̀ṣe ó fi ń campaign fún Tinubu ni o tí ó dẹ̀ jẹ́ pé ó gbà wípé òun àtàwọn èèyàn wọn ni wọ́n máa gba Nàìjíríà ìyẹn ni pé ẹni tó jó lórí Nàìjíríà jẹ́ mùsùlùmí ẹ̀tọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o wọ́n tún wá ń ta àwọn èèyàn wa tó jẹ́ Yorùbá pé kí wọ́n lè gbé sàárè àwọn wá bọ́n yẹ tàn wọ́n nìyẹn tó jẹ́ pé Ọ̀túnmọ̀dá Fódíò wá sí ilẹ̀ Haúsá tó fi ìgbàgbọ́ ẹ̀tàn tàn wọ́n òun náà ti ṣe yẹ inú wọn ń dùn gan ayọ̀ wọn kún o bọ́n ti wà yẹ ọ́n rẹ́rìn ni pé àwa jẹ́ káfèrí bẹ́ẹ̀ náà ni mo tún ṣàlàyé fún wa síwájú sí ní ìlú àwọn wọ̀nyí tí a pè ní Haúsá kí ẹ mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ Haúsá ò sí mọ́ tẹ́ bá tẹ̀ rí wọn bóyá ìwọ̀nba díẹ̀ la lè bá pàdé nínú àwọn Haúsá yẹn tán ti kù àwọn náà ti ń pa lọ́wọ́lọ́wọ́ tẹ́ bá gbọ́ nílẹ̀ Haúsá hàn nílùú mọ́ ìlú tó má ti nílò wọn á ní pé ẹ kẹ́rù yín jáde ń fún yín ní 24 hours hàn kẹ́rù o àìmọ́ ọmọ yín ìyàwó yín ìrìnàjò yá ni ẹ mọ̀ bí tí ẹ ń lọ omi ní ọ̀sẹ̀ méjì odò wọ́n wẹ̀ kọjá lọ ní pé kán sásálà fẹ́mi wọn torí ikú ti dé ìlú bàbá wọn nìyẹn o ìyẹn tó bá yé yín ó dàbí ilẹ̀ Yorùbá irú ìṣẹ̀lẹ̀ yẹ ni Bra Paul ń bá lọ sí Damascus láti lọ make sure wípé kò sí nǹkan tó ń jẹ́ kìrìsìtẹ́nì mọ́ tó jẹ́ àwọn born again àwọn lẹ́mìí Jésù nìyẹn ń gbà yẹ o mo kàn lọ èdè tí wọ́n ń lò láyè sísìn nìyẹn torí àwọn kìrìsìtẹ́nì wọ́n tún pín àwọn náà yẹlẹyẹlẹ àwọn tí ó gba ẹ̀sìn jẹ̀lẹ́kẹ́ tó gba ti Jewish kò sí problem ṣùgbọ́n àwọn tó ń wàásù ìrere yẹ ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sílẹ̀ dé yẹ àwọn ni problem tí Bra Paul ń gbógun tì gẹ́gẹ́ bí ó ṣe pa Stephen ó dẹ̀ rí pé inú àwọn èèyàn ń dùn sí ok ó wá kó àwọn ọmọ ogun ó yá Damascus láti máa bá wọn ti sá kúrò ní Jerusalem ó yá ó jọ òun ló bá Jésù pàdé wọn pọ̀ bẹ́ẹ̀ wọn wà nínú ìrìn lónìí tó jẹ́ Fúlàní àwọn míì náà dẹ̀ wà tá a rí tó jẹ́ Haúsá náà láì dárúkọ àwọn pastors wọn tí mo mọ̀ ìkànnì wọn ó ní 100 people tó di pastor tó wà lọ́ndà ẹ̀ tó ń bọ́ wọn tó ti gba Jésù sínú ayé wọn tó jẹ́ pé
àwọn yẹn rí agbára Ọlọ́run náà ayé wọn tó yẹ pé kò sẹ́ni tó lè doubt ẹ̀. Àwọn yẹn wọ́n kọ́ wọn láti kékeré wọn náà ti kọ́ wọn ní jihad torí ní òkè ọya ìdí tí ẹ fi rí Haúsá tó support wọn tí wọn mọ̀ pé ṣe náà ń lò ó bíi tiwa lọ́dọ̀ wa ń sìn ṣe ń pẹ́ rí àwọn gbésùnmọ̀mí tó jẹ́ Yorùbá àwọn ìyá wọn ti train wọn ṣẹ́rí títí wa yẹ ojú kòkòrò olè àtọmọ ọ̀run àpáàdì ni wọ́n wà ń bẹ̀ àwọn ọmọ àjọ̀nú àwọn tó yẹ pé àti rán láti inú ẹgbẹ́ òkùnkùn wá láti rán àpáàdì sínú ayé tí ìyá kan bí tí bàbá kan bí ìmí lè jẹ́ kìrìsìtẹ́nì ló máa bí ìmí lè jẹ́ aláwo ló máa bí ìmí lè jẹ́ mùsùlùmí ló máa bí so irú àwọn wọ̀nyẹn ọ̀hún ṣe ọmọ lójú Yorùbá ọ̀hún náà pè lọ́mọ àlè ṣùgbọ́n táwọn Fúlàní fúnra wọn yẹ tó yẹ pé àwọn ní mission tí Sátánì dẹ̀ ń lò wọ́n ẹ̀rí pé wọ́n nílùú ní gbogbo àgbáyé Fúlàní ò nílùú kankan eléyìí tí wọ́n gbà yẹ ní Ìlọrin yẹ ẹ̀rí pé Yorùbá fúnra ẹ̀ ló fọwọ́ ẹ̀ gbé fún ìyẹ́tùrú Ọ̀yọ́ àwọn ló fa wàhálà ẹ̀ sọ́run Yorùbá kì í ṣe Yorùbá o Ọ̀yọ́ ló ṣe wàhálà yẹ kí dẹ̀ ṣe gbogbo Ọ̀yọ́ náà ẹni tí ó jẹ́ jagunjagun wọn lólójú kòkòrò aláìnítẹ́lọ́rùn ló gbélé wọn lọ́wọ́ tí ó lọ ń pe ọ̀tá láti wá jà fún Yorùbá dẹ̀ ń ṣe lọ́wọ́ bá a ṣe sọ̀rọ̀ yìí ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ bá a ṣe sọ̀rọ̀ yìí a pariwo ẹ̀ láti bí 5 years ẹ̀bẹ̀ bẹ̀tí mi mọ nǹkan tó ti ń ṣẹlẹ̀ tí a pé a ti ń rò ì máa ń sọ ní gbogbo ìgbà yìí pé ilé ayé tá a wà yìí ń sìn ọpọlọ àwọn èèyàn ṣiṣẹ́ mọ́ generally ni o kì í ṣe pé Yorùbá nìkan o ṣùgbọ́n ojú ogun gangan tíbi tó ti gbóná jù ní gbogbo àgbáyé òun ni Yorùbá àti ìlú Iran àti Israel ibi tí ogun ó ti gbóná jù nìyẹn ẹ gbàgbé ti Ukraine and Russia ìyẹn náà ní ẹ̀mí èṣù ní tiẹ̀ tó fẹ́ fi run ìlú yẹn ni ó fẹ́ run ìlú yẹn ó fẹ́ run Ukraine ò dẹ̀ gbà fún torí àwọn náà jálágbára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ìyá kan náà ni wọ́n so bó ti rò pé òun rò pé torí pọ̀ ní nǹkan kan kóun ti gba àwọn agbára wọn àyẹn ni àwọn ìlú tó ní àwọn ohun ìjà èyí tẹ́ pé nuclear weapons wọ́n ní wọ́n dẹ̀ kó fún Russia pẹ̀lú Amẹ́ríkà pé tó ogun bá dé o ẹ jà fún wa o òun ló wá kógun wá bá wọn Ọlọ́run ó wá gbà ṣàkóso torí pé ọmọ Ísírẹ́lì ló ń rúlu wọn so ọmọ Ísírẹ́lì tó dẹ̀ ń rúlu wọn yẹ òṣèré ni ó yà lẹ́nu pé up till now ọ̀n lẹ́mìí àwọn ìlú kékeré yẹn níṣẹ́ ló lọ ń yá àwọn èèyàn láti ìlú North Korea wọ́n fi ń kóyàn wọlé àwọn ọmọ Nàìjíríà Yorùbá wọ́n wà ń bẹ̀ o Ghana wà ń bẹ̀ o àwọn ọmọ dúdú wọ́n jagun fún lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n bá ìlú kékeré jagun kò dẹ̀ rí bá ti ṣe òun ló dẹ̀ sọ pé òun ní super power láyé ìgbà yẹn so ṣùgbọ́n wọ́n dúró bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run tó mọ̀ bíi ti kátólíìkì yẹn ni bẹ̀tì síbẹ̀ náà Ọlọ́run jà fún àtàdúrà táwọn èèyàn ń gbà fún wọn àti ìrànlọ́wọ́ tó ń ṣe fún wọn náà wọ́n ń borí àwọn ló bẹ̀rẹ̀ ogun láti máa ja ogun láì lo ìbọn kán máa lo àwọn drone àwọn ni the best in the whole world now Iran àwọn náà ń ja tiwọn lọ́wọ́ ẹ jẹ́ sáré lọ sí ibi tí ti Israel ti bẹ̀rẹ̀ ẹ̀kẹ́ gbọ́rọ̀ tí àwọn mẹ́ta kan sọ̀rọ̀ lórí wọn lórí àwọn mẹ́ta kan sọ̀rọ̀ nípa ẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní Israel ni ó kẹ́ gbọ́ kẹ́bàá lè mọ nǹkan tí àwa náà ń là kọjá tí a ti mọ̀ tí a rò pé kékeré la pé so kì í sí ogun kékeré kankan níbi kankan o ogun ńlá ni ẹ gbọ́. They took it this time to a much higher level, to a genocide. I don't know if I agree. It's especially because they're, correct if I'm wrong, but the first the attack that it was on the 7th, yes, of what? October. They attacked a party, right? Is that right?
And I suppose there were many people who weren't Jewish there. So a genocide, it's when you kill specific ethnicity, right? Most of the people there were Jewish, but they are not just Israelis, but most of the people, like, they knew that the party is an Israeli party inside of Israel. So the chances of having 80, 90, 95% of people are Jewish. And the fact that they committed genocide, that Mossad said, is the fact that now they are releasing without any kind of condition 12 Thai people without 23, without asking for nothing. It looks like Entebbe. They hijack the plane, they take out the Jews, and they keep the Jews. It's like the Holocaust. It's the same thing. Right. Well, I tell you what defines genocide. It's motivated by desire for ethnic cleansing. Sure, yeah. Now, when Hamas went beyond the fence on October 7th, they didn't know the identity of the people at the party. To them, it was all Jewish. Even they did not have, and imagine, by the way, many of them, maybe they never left Gaza to actually know that this is Thai worker, this is a farmer, this is, let's say, a Brazilian at the party, and some Brazilian people were at the party. Yeah. So when they went there, they went with the intention of ethnic cleansing against the Jewish people. A ti gbọ́ ìgbà díẹ̀ nínú ìròyìn yẹn, ìyẹn ni pé wọ́n ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe lè run Ísírẹ́lì. Bẹ́ẹ̀ náà ni ẹ rí àwọn tí wọ́n kóra wọn jọ nílẹ̀ Haúsá tán náà wọ́n ń ṣe campaign fún Tinubu. Ìtumọ̀ campaign tó ń ṣe òun ni wípé wọ́n fẹ́ run gbogbo ọmọ bíbí Nàìjíríà kó má pọ̀ ẹyọ̀kan mọ́. Wọ́n ti pa ní òkè Ọya. Wọ́n dẹ̀ gbà wípé ṣe rí àwọn igbó kọ̀ọ̀kan wà, ṣe rí Ọ̀yọ́ Old Ọ̀yọ́ Park yẹn, igbó tí wọ́n pè ní reserve yẹn, bẹ́ẹ̀ ló ṣe lọ títí dé Niger, Chad. Ó rọrùn tí bá ń gbanugbó wọn yẹn lọ, ẹ kàn rí pé ìrìn àjò yín máa yá kíákíá, kò ní pẹ́ ẹ fẹsẹ̀ rìn lọ. Bàbá kan sọ̀rọ̀ lánàá, ó lọ sí ṣáájú àkókò tiẹ̀, àwọn bàbá tiẹ̀ nígbà tó lọ sí Saudi, wọ́n fẹsẹ̀ rìn lọ láti ilẹ̀ Yorùbá, wọ́n ti fẹsẹ̀ rìn lọ sí Saudi. Ẹ̀yin náà máa wò oye oṣù mélòó máa take wọn, oye ọdún mélòó ló máa take wọn, àbí oye ìgbà wo ló máa take wọn kan tó débẹ̀ tán pa padà. Ṣé gbogbo àwọn kinní wọ̀nyí tí ẹ̀ bá ti mojú gbó ọ̀nà ó easy láti rìn, ṣùgbọ́n ìgbà tó yẹ pé mọ́tò ti wà ó tún yá díẹ̀. Bẹ́ẹ̀ náà nígbà tí plane wà ó tún wá easy gan. But kí ni a fẹ́ fàyọ nínú orí ọ̀rọ̀ tí à ń sọ fún wa ni pé ẹ̀yin Yorùbá à ń ṣe ọmọ Haúsá tẹ́ pé a gbọ́dọ̀ kanra wa. Ìbá jẹ́ ọmọ igi, ọmọ ọ̀pẹ, ọmọ ẹlẹ́gbẹ́, ọmọ elémèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ la jẹ́. Ọmọ ìyá ẹ̀ lọmọ ìyá ẹ̀ máa jẹ́. Ẹ̀sìn wa ò dẹ̀ bára mu, nǹkan tó wẹ̀ ló lè ṣe. Nínú àwọn ọmọ ìyá tèmi, ọmọ bàbá tèmi, oníkálukú ń ṣe tí ẹni, kò sí ẹni tó force anybody, kò jẹ́ dídán. Ìyá mi gangan ìdí tó fi tẹ̀lé mi ni pé mo rí èèyàn tí mo jẹ́. Ó dàbí ìgbà tí Jésù, tí Mary ń tẹ̀lé Jésù, àwọn àbúrò ò tẹ̀lé lẹ́yìn. Wọ́n máa ń ṣe yẹ̀yẹ́ gangan ni wọ́n máa ń yẹ̀yẹ́ Jésù ni until the final. Okay, a dẹ̀ rí pé ó jẹ́ wàhálà àti ìṣòro èyí tí wọ́n ń là kọjá nígbà yẹn lọ́hùn-ún, tó jẹ́ pé gbogbo akitiyan wọn ò ní wípé kí wọ́n lè run wá, nítorí pé wọ́n rí wa gẹ́gẹ́ bí ọmọ Haúsá. But mo ń sọ fún wa wípé bí àwa Yorùbá ṣe jẹ́, bí ìdílé tèmi ṣe jẹ́, tó jẹ́ pé ìyá tèmi ó tẹ̀lé mi bí ti Jésù náà dẹ̀ ṣe rí nìyẹn. Ìgbà tó kú làwọn àbúrò wọ́n sì bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé lẹ́yìn.
so a rí wípé èrèdí yẹn ọ̀pọ̀lọpọ̀ ló wà bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá tó yẹ pé àwọn ẹbí wọn àti àwọn ọmọ wọn kò sẹ́ni tó fìtìpátìpá tí kúkú mú. Bàbá mi gbà tó wà láyé kò fìtìpá tí kúkú mú mi. Nígbà tí mo gba Jésù kò sọ pé why á forí ru ẹmu ẹ̀ báyìí mi ní fọwọ́ kàn. Màá sá lọ níwájú ẹ̀ torí kọ́ má bàa ṣépè fún mi àwọn tó bá rí mi pé òun rìn láì gbẹ́rù bàbá ẹ̀ wá gbẹ́rù rù. No, màá ti sá lọ ọ̀ kí n wà lẹ́yìn kí n jẹ́ kó jìnnà gan. Á ti lọ tipẹ́tipẹ́ màá ṣe gbéra. Torí mi ní kò fún mi ní wàhálà pé kí n bá òun gbẹ mò ń mọ̀ pé mo jẹ́ onígbàgbọ́. Okay. Now kò sí pé àwọn òbí ẹlòmíì tìpátìkúkú ni o. Mo rí ẹni tó yẹ pé ọ̀n sanwó school ẹ̀ mọ́ ìjọ ló ń sanwó school ẹ̀. Bra Paul ó bá Jésù pàdé lójúkorojú face to face ni. Tó ọ̀pọ̀lọpọ̀ wa ló rí bẹ́ẹ̀ fún tán rí Jésù lójúkorojú bẹ́ẹ̀ tó wá jẹ́ ìbànújẹ́ fún mi pé irú àwọn wọ̀nyẹn irú pò náà wà lọ́jọ́ òní. Ṣé Jésù tán rí yẹ kò ní ìtumọ̀ ni? It's a big problem. Òun ló máa ṣe dájọ́ wọn lọ́jọ́ wájú. Bra Paul sọ pé ti kú ti yè tó ẹsẹ̀kẹsẹ̀ tó ti gba Jésù yẹn lọ́nà ti bá sọ̀rọ̀. Ojú ẹ̀ fọ́ ó kàn lajú bọ̀nbọ̀n kò rí anything kò lè rí náà ṣùgbọ́n mọ ẹni tí ó ń bá sọ̀rọ̀ nígbà tó béèrè pé ta ni ọ́ Olúwa ó mọ̀ pé Olúwa lílé pé this is not physical something ó dẹ̀ ní òun ni Jésù Kristi tí òun tàpá sí oníṣẹ́ nìkan a lè tàpá sí ẹ̀gún bí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kankan ṣé ẹni tí èèyàn bá ní ìrírí á kàn máa fi Jésù ṣẹlẹ́yà ó dẹ̀ máa ń dùn mí fún àwọn tó sẹ pé tó máa sọ pé àwọn rí Jésù face to face wọn yẹ tí wọ́n dẹ̀ serious. Báyìí torí ìjọ tán ń lọ àwọn tán pásọ̀ tán gbàgbọ́ ní problem wọn èmi ò gbá anybody gbọ́ o. Àdèmọ́dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá Bádàrè ó ní ká wá bí tán ti ń sòótọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ má tẹ̀lé mi lẹ́yìn o má tẹ̀lé mi lẹ́yìn àwùlẹ̀ ṣùgbọ́n wà nítòsí ọ̀dọ̀ mi àmì ìdẹ̀sí nítòsí ọ̀dọ̀ ẹ̀. So ẹni tó wà ní Àkúrẹ́ so báwo ni mo fẹ́ débẹ̀. So and I see the born agains mo dẹ̀ bẹ̀ sí ń tẹ̀lé wọn lẹ́yìn mo dẹ̀ bẹ̀ sí ń lọ sí onírúurú ìjọ tí n bá ti dé ìlú kan báyìí tí n bá rí pé kò sí orú àwọn ìjọ ẹ̀ máa tún ṣéǹjì ìgbà ni mo débì ní Port Harcourt Umilede so on and so forth káàkiri Ọlọ́run gbéyàn débẹ̀. Ìgbà tí mo lọ sí ìlú yìí ní Calabar àti kí wọ́n ti ń porúkọ àwọn apan wọ̀nyí apan kí wọ́n ti ń porúkọ wọn ní ìjì Port Harcourt ọ̀tọ̀ ní Port Harcourt kí wọ́n ti ń porúkọ wọn àgbẹ̀. So ìgbà tí mo débẹ̀ yẹ àwọn náà ní apan àwọn ló jẹ́ apan. So ìgbà tí mo ti lu wọn àti ìgbà tí mo ti lọ sí Imo náà tí mo ṣiṣẹ́ ìránṣẹ́ lọ. So gbogbo àwọn eré àwọn yẹn ni Ọlọ́run mú mi yí káàkiri kì í ṣe ìjọ tí mo ti ń tẹ̀síwájú kọ́ ni different ni. Ó ràn mí lọ́wọ́ láti lè dúró. Bẹ́ẹ̀ tó bá ti dó sábẹ́ ìjọ kan tó ní pé ìjọ mi lélẹ́yìí o àádọ́rùn àrí pé kò sí ìjọ ńbẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ orúkọ ìjọ and mi èdè gbórúkọ ìjọ lé lórí mi gbé orúkọ ìjọ lórí orúkọ Jésù lèmi gbélé lórí. That's what Bra Paul is doing. Ní Bra Paul Ọlọ́run láti kọ́ Bra Paul good 3 years ló lọ sí Arabia ó padà sílé nítorí pé gbogbo bí náà ti kórìíra ẹ̀ tó padà tó wá ti rí apààyàn ni o kíní kan olópa ẹ̀gbọ́n mi o olópa kíní o ó lu ṣégè sí wa o ó fìyà jẹ wa o Ọlọ́run ló bá gbà o kíní kan ẹ má tẹ̀lé lẹ́yìn ẹ yàgò fún o. Ó tún padà sí Jerusalem the same thing ni even though odidi ọba ìlú
ó plan láti make sure pé àwọn pákójú tó mọ́ ó dẹ̀ ṣe kí ni ó múra sí rẹ̀ ẹsẹ̀ ó sá lọ ó sàsálà fún ẹ̀mí ẹ̀ kó má bàa di pé wọ́n pa inú apẹ̀rẹ̀ náà ti gbé sọ̀kalẹ̀ tó fi lè escape kúrò ní ìlú bẹ́ẹ̀ ni àwọn ìṣòro tó là kọjá nítorí pé ìrìnrìn but ó make sure pé òun tẹ̀síwájú ó dẹ̀ ń ṣe nǹkan tọ́lọ́run ní kó ṣe but kó dàda kókó ẹ̀ kó tó bẹ̀rẹ̀ síṣẹ́ yẹn gidi gan ó padà sílùú bàbá ẹ̀ ibẹ̀ ló wà for good 3 years tí Jésù ti wá ń ba tó ti ń kọ lọ́rọ̀ Ọlọ́run that's why tó pé ó fi gbóná ju everybody wọn lọ ó gbóná Paul kò lẹ́mìí ẹ̀ kò sẹ́nibọ́dì inú àwọn méjèèjìlá tó lẹ́mìí ẹ̀ wọn lè kó lójú kò gba ọ̀jẹ̀gẹ́ kankan kò dẹ̀ gba rékèrékè láyè ó dúró gidi mo rọ́jọ́ tí Pétérù wà àgàbàgebè sí bra Paul àti Peter tó jẹ́ pé òun ni lálùpẹ̀ níbi general overseer tí ó rí pé àwọn ọmọ ẹ̀yìn àbúrò Jésù ń bọ̀ ó sáré yọwọ́ ẹ̀nu oúnjẹ tán jẹ ó wá bẹ̀ sí fi ọwọ́ ẹ̀ ó bẹ̀ sí fi nura a wá mú ọwọ́ àtètè fi nu ẹ̀ àtètè máṣọ aṣọ àtètè fi nu ẹ̀ tiẹ̀ kọ́ má bàa rí pé ó bá wọn jẹun ó ta kété sí wọn inú bí ó sọ̀rọ̀ sí ìyẹn náà pè ní pé èèyàn dúró ó ní kí ni wọlé tó ń ṣe yìí ó ní bùndò Barnabas tó yẹ pé Barnabas tá a jọ ń ṣiṣẹ́ ìránṣẹ́ káàkiri lọ́dọ̀ àwọn Gentiles ó wá rí ẹ pé ìwọ tó jẹ́ leader wa ó nítorí àwọn tó ń bọ̀ ó wá yọ ọwọ́ ẹ̀ nínú oúnjẹ tá à ń jẹ ó wá hùwà gàbàgebè òun náà wá hùwà gàbàgebè pẹ̀lú ẹ ó ní kò nídìí ká máa wàásù fún àwọn alágbàgbọ́ náà ta ló máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn tó ní rí pé àwọn tó dúró níwọ̀nyí lónìí à ń ìjọ tèmi kọ́ nìyẹn àwọn Christian náà ń bá wí hàn bá maybe Jehovah Witness máa sọ hàn bá Jehovah Witness wí maybe if Anglican kan náà ń bá wí àwọn Pentecostal ni Pentecostal kọ́ àwọn CAC ni CAC kọ́ àwọn Redeem ni Redeem kọ́ àwọn Deeper Life ni no wòsẹ́m ni ṣe ọ̀nà àdáríjì wa àwọn bàbá àwọn yẹn ti lọ àwọn tó serious ti lọ àwọn tó kù tó yẹ pọ́n serious tó jẹ́ real ọ̀hún wọ́pọ̀ bẹ́ẹ̀ still náà ogun dúró dè wá torí àti ìṣe nǹkan tó yẹ ká ṣe àwọn yẹ 300 years wọ́n dúró ìgbà tán rí wípé ìgbàgbọ́ yẹn ti ń cool àwọn tó gbóná ti lọ tán first set second set the third batch wọ́n ti lọ the fourth batch like this àárín third and fourth batch wọ́n kàn ṣe ìjẹ ni wọ́n bẹ̀rẹ̀ sí ń purọ́ mọ́ Jésù dònú lónìí Jésù ló yí padà òun lẹ gbọ́ yẹ o àbáyé tí ń kàǹpé ó ní muslim ticket ni ó ní àwọn iye òpọ̀ tó wà àwọn kìrìsìtẹ́nì àwọn infidels àwọn tó mọ Ọlọ́run ni wọ́n tó wá ní pé ẹ̀dìdẹ́ bẹ̀rẹ̀ sí pa wọ́n á ti kọ̀ntínú náà nìyẹn ṣùgbọ́n tẹ̀ ti fún ọ lọ́dà kan máa pa wá lọ tẹ́tẹ́lẹ̀ tó bá ṣe Ọlọ́run tó mú kí Tinubu kó ṣe ìṣèbí ẹnu tí bàbá Tinubu ṣe ṣòfin sí kò tí tó wọn kan kò tí ju oṣù méjì lọ tá a rìlíìsì pẹ̀lú bàbá Ìgbòho tán tẹ̀ fún láǹfààní kò tí ju oṣù bíi méjì náà lọ tó bẹ̀ sí di pé Ọlọ́run gbé ògo fún ọ̀lẹ tó bẹ̀ sí di pé ó di alágbára torí pé àwọn fẹ́ só lọ́wọ́ mọ́lẹ̀ ni yes wọ́n fún ní òmìnira wọ́n fún ní èrò ẹkùn yẹ̀yẹ́ náà fi ń ṣe ibi tí mò ń lọ gangan ní o àwọn aláṣọ fífun tó wà láàrin wa tán ní àwọn jẹ́ Yorùbá àti ó jẹ́ àwọn ọmọ àlè wọ̀nyẹn èmi tí ń sọ kí ni àwọn bá ń wò tán bẹ̀rù ẹ̀ gbogbo ọba tán bá ṣe mítìn papọ̀ kò ráìtì bàbá Ìgbòho kọ́ nìyẹn àwọn ọba ló yẹ kán jókòó ẹ dúró ẹni fún am problem a lè mú àparò sábẹ́ ká máa gbin ọkà kán yọ lóyè even though eléyìí tó péré ní tó máa ń da gbogbo ilẹ̀ Yorùbá rú pẹ̀lú kíní òfin kán yọ lóyè
bẹ́ẹ̀ gbàtà tẹ̀ wá ní good governor ńkọ́ ẹ wo Niger náà Niger ṣe kí ni ó ní tí wọ́n bá kọ́ ọmọ bọ́ṣọ́ tí wọ́n bá continue wọ́n á make sure pé gbogbo Fúlàní wọn á lè kúrò lóhun jáde ẹni tó lè ṣe ìgbà tí bàbá yìí ó ti lọ báyìí ó ti lọ sinmi bàbá Kérédolú lóńdó òun ló jẹ́ kí ìrò Àmọ̀tẹ́kùn tó fi òun ló dálẹ̀ pé kò sáyè kí orúkọ yẹn máa ṣẹlẹ̀ nílùú òun torí pé Buhari dá gbogbo ọgbọ́n pé gbogbo ilẹ̀ Yorùbá o gbogbo tí odò ibi tó odò bá ti wà ó máa jẹ́ ibi tí àwọn ẹran wọn á ti máa da oko tádẹ̀ jẹ́ ti gọ́ọ̀mẹ̀ntì ìyẹn ni pé gbogbo rìsáàfù wọn yẹn á jẹ́ ti Haúsá ó dẹ̀ ní iye tí ó gbúdọ̀ jẹ́ odidi ìlú kan tómi bá ti wà ń bẹ̀ gbogbo ìlú yẹn máa di ti Fúlàní àwọn èèyàn ò dẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run ló ṣàgbàṣàkóso if not so kò win ní kéèsì yẹn ó dá dáhùn òun ló wá fi ní pé tẹ́lẹ̀ bá ti bọ́ sí ẹgbẹ́ ìbọn lé wọn lọ́wọ́ ó yá máa bẹ̀ sí pa wọ́n òun rò pé àwọn ọmọ máa pa á díẹ̀díẹ̀ ni tí a bá gbébọn fún wọn tí a dẹ̀ gbélé yẹn fún wọn so àwa àti wà ní constitution náà à nílẹ̀ mọ́ ní Nàìjíríà nìyẹn orí Èkó yà á lọ because tó bá ti ń wọn ilẹ̀ wọn yẹn from one river to another mélòó ló máa kù sórí Èkó yẹn kò ní tó nǹkan kan ṣe dẹ̀ mọ̀ pé láti Òṣòdì sí Maryland ẹ rí i pé omi yẹn tó bá máa wọn eye measurement tó ní kán wọ̀n ó máa ti kọjá Ìkẹjà cantonment at the end of the day kò sílẹ̀ láàrin ẹ̀ mọ́ gbogbo Òṣòdì ẹ̀ ó máa bá ilẹ̀ Fúlàní lọ ni kí là ń sọ Ọlọ́run ṣàgbà fún wọn ṣá so they are still continue pé àwọn máa make sure yìí pé wọ́n máa pa wá that's why jẹ́ pé wọ́n kó àwọn èèyàn wọn burúkú wọn yẹn wọlé tó pọ̀ dáadáa and now ẹ tún wọlé tó ti ń ṣẹlẹ̀ ń sìn tí a bá wake up tí àwọn tó jẹ́ mùsùlùmí láàrin wa tó ń bá ń rò yí pé muslim ni ṣé àwọn tó wà ń lọ ni wọ́n lè ti bá wọn sọ̀rọ̀ ní muslim mọ́ wọ́n ní ẹni tó bá ríbi tí Ṣàngó ti wọlé kò ní bá wọn bólúkòsò sẹ́ àwọn yẹn ti rí ìjà Ṣàngó tó kò sí bí wọ́n ṣe lè sọ̀rọ̀ sí Olúkòso mọ́ wọ́n ti mọ iṣẹ́ tóun náà lè dánwò wọ́n ti mọ̀ yí pé no kìrìsìtẹ́nì ò lè gbà wá mùsùlùmí ò lè gbà wá ta ló lè gbà wá oníṣẹ̀ṣe àbẹ́ ìgbọ́bọ̀ yẹn pariwo ní Ìgbòho máa bọ̀ àbẹ́ rò pé ní Kwara yẹn ní àwọn ọmọ tó jẹ́ pé general overseer ṣe ẹ̀pọ́n ní general overseer ní tó wà ní tó jẹ́ àwọn ògbólógbò general overseer ní ilẹ̀ Nàìjíríà àti ní gbogbo àgbáyé tán ní ṣọ́ọ̀ṣì káàkiri wọ́n jẹ́ pé wọ́n ni ṣebí ìkan lára wọn ló ní pé tí gbénigbéni bá ti gbé ẹ fún wọn ní fóònù nọ́mbà mi kọ́ pè mí kọ́ bá mi sọ̀rọ̀ kí là ń sọ yìí ó wà lójú kú àwa gbé fóònù tí a ló tẹ̀ mọ́ fóònù wọn ṣé mi mọ fóònù wọn sìn ọmọ nọ́mbà wọn tí màá pè wọn èèyàn mọ́ ìlú ọmọ nọ́mbà general overseer àti máa pè ṣé tí gbogbo èèyàn bá bẹ̀ sí ń pè wọ́n odidi 176 yẹn bó tilẹ̀ jẹ́ pé odidi ọmọ 12 náà bí sínú igbó nínú wọn almost 13 or so náà ti kú okay the remaining 12 hàn lè wálé wọ́n gbọ́mọ àwọn míì tó gbóyún wálé so àti mọ gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe rí bẹ̀tí kí la fẹ́ sọ nípa ẹ̀ àti ẹ̀dúpẹ́ pé àtẹ̀rí àwọn kan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àṣírí máa tú tó bá yá àwọn ò ṣe lọ gbà wọ́n sílẹ̀ àwọn general overseer wa wọ́n ṣe gbà wọ́n sílẹ̀ wọ́n ṣe pariwo ṣé kò sí kìrìsìtẹ́nì ní orílẹ̀-èdè Nàìjíríà ni àbí nílẹ̀ Yorùbá ni pé ó tó gẹ́ o tí wọ́n bá di pé bẹ́ẹ̀ tí wọ́n máa pa wá ní simple as ABC bẹ́ẹ̀ gbà tóun ti ṣe nǹkan tí Jésù ń fẹ́ báwọn náà ṣe máa lẹ́mìí Ọlọ́run láti mọ nǹkan tó yẹ kán sọ báwọn gbogbo wọn ṣe lè kẹ́nu wọn jọ ṣèbọn ní àwọn ní association wọn ṣe bí ọ̀rọ̀ kìíní náà jà sínsìn bọ́n ṣe máa wàásù ní mọ́tò ta ló fẹ́ wàásù fún ní mọ́tò gangan tó fẹ́ gbọ́rọ̀ wàásù ń sìn dìwò ó lè wàásù tó lè wà ní mọ́tò ń sìn ni pé ogun ayẹta rèé o tẹ bá fẹ́ ra ẹgbà o
ayé máa tẹ́tí gbọ́ á dẹ̀ rà kí là ń sọ àwa fi Jésù ń ta ẹyin iye wa ò dẹ̀ ṣí àwọn criticize nìkan lámọ̀ ká máa jẹra wa lẹ́sẹ̀ ìjọ tèmi ní bóyá ìjọ máa gbẹ́ ẹ̀dọ́run nígbà tó wá pààyàn tán tó wá jó gbogbo ṣọ́ọ̀ṣì tán àwọn ń sọ fún yín wọ́n ní nǹkan tó wá ti sọ fún fèrè ní fèrè ń fọn síta yes Ọlọ́run ń lo bàbá Tinubu ẹ wo ẹ mọ mẹ̀mẹ̀ lọ́dún tó ń bọ̀ ṣá àti mọ mẹ̀mẹ̀ ọdún tó ń bọ̀ la máa mọ mẹ̀mẹ̀ láti ọdún yìí lọ àti ọmọ àrí díẹ̀ àwọn tó bá kàn ló mọ̀ o bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yẹn wọ́n ti ń gbéyàn o ojúmọmọ ní ọ̀gànjọ́ òru wọ́n ti ń gbéyàn o kò kàn dàbí tìjọ́sí ẹ̀ tó le gidi gan tán kó 70 100 40 200 wọ́n pa wọ́n gé wọn lórí lọ́jọ́ kan iṣo within 3 hours wọ́n dẹ̀ ṣiṣẹ́ ọlọ́pàá wà mọ́ ní kò sí yẹ mọ́ bẹ́ẹ̀ síbẹ̀ ó ti ń ṣẹlẹ̀ o there is a man tó ẹ pé ó ń pe ọlọ́pàá tí ó escape wọ́n sọ pé wọ́n ti jí wa gbé o àwọn ti kó àwọn èèyàn wa lọ o tí ó ẹ pé ó rí àwọn ọlọ́pàá ni o wọ́n ti ẹ̀dá lóhùn tó wà ní check point ọ̀hún dá lóhùn ó tún sáré lọ ó tún dé station ìgbà tó máa débẹ̀ èèyàn kan pé ṣoṣo ló bá nínú station kí lẹ́nìkan fẹ́ dá ṣe ó tún àwa lọ sí headquarter well ibi tá a ti mọ̀ wípé ó ti máa ń ro ni màá ní even though tí nǹkan tí ò bá yẹ even though ọpọlọ èèyàn ò lè ṣiṣẹ́ dáadáa ní position tá a wà ń sìn báwo lọpọlọ èèyàn ṣe fẹ́ ṣiṣẹ́ ẹ dá mi lóhùn báwo lọpọlọ èèyàn ṣe fẹ́ ṣiṣẹ́ nígbà tó yẹ pé orú ẹni yẹ kí lẹ fẹ́ kó rò ọ̀ àwọn tó bá ń gbọ́ kéèsì yẹ kí lẹ fẹ́ kó rò ọlọ́pàá tán bá lọ́nà tó wà ń tò síbẹ̀ ó ti ṣẹlẹ̀ sí mi rí náà a kúrò ní checking point àti lè rìn ju bíi 1 kilometre a dẹ̀ bá àwọn ẹlẹ́kẹ̀rí tán daṣọ bojú tójú ojú wọn nìkan ojú nìkan la máa rí tán lu òṣojú wọn lọ́tán both left and right à ń bọ̀ láti north ni a ní ká wọ Èkó after Ṣàgámù bí mọ́tò tó wáyé pé Ọlọ́run ló ní comfort má sí bẹ́ẹ̀ yẹn ó ní láti rọrí padà bá a ṣe ń rọrí báyìí kankan yọ sí wa ló fèsì ẹ̀ ó sá pẹ̀lú ìbọn tó gbé dání bá a ṣe lọ nìyẹn Ọlọ́run jẹ́ kó yìnbọn bóyá èmi tí wà ní mọ́tò lọ jẹ́ kó Ọlọ́run jẹ́ kó yìnbọn o I don't know torí gbogbo ló kóbo dání wọ́n kàn cross títì ní pẹ̀lú ara wọn àwọn àtàdé ń speed bọ̀ ó tẹ bírèkì báyìí ó roll padà sínú the other road ní láti lọ sẹ́nu Èkó a padà sí ọ̀nà Ìbàdàn ni àdẹ̀dọ́dọ̀ àwọn ọlọ́pàá yẹ wọ́n ti dá ọ lóhùn àwa ń sọ láàrin ara wa pé ṣé kìí ṣara wọn ló wà ń bẹ́ẹ̀ ni wá ìtàn fi dáhùn ìgbà tá máa fi padà torí gbogbo àwọn mọ́tò náà ti ń padà ti ń dá àwọn mọ́tò padà lọ́nà bóyá ìgbà tí wọ́n ní pé torí àti escape yẹ pé òun ló jẹ́ kí àwọn yòókù kán má lè dúró mọ́ torí àti bàṣẹ wọn jẹ́ tó bá yẹ pọ́n mú wa ni à ń lè rí àwọn mọ́tò míì mú pẹ̀lú wa bẹ̀tí pé àrọ̀ rí ìyẹn tá a sá lọ mọ́ lọ́wọ́ yẹ ó jẹ́ kí àwọn tó ń bọ̀ tá a dẹ̀ ń pariwo sí náà káwọn lè máa rọrí padà because wọ́n rí wa àwọn náà rọrí padà kíákíákíá so bẹ̀tí àwọn léyìí wọ́n kó sí páńpẹ́ wọ́n kó wọn lọ so kí lè fẹ́ sọ fún àwọn tó wà ní checking point yẹ pé wọn ò mọ̀ nípa ẹ̀ tó ń dá wọn lóhùn ṣebí ọ̀pọ̀lọpọ̀ la ti ń gbọ́ ìròyìn oríṣiríṣi ìmí àjẹ́ sójà ọ̀gá ọlọ́pàá oríṣiríṣi bẹ́ẹ̀ mélòó la fẹ́ sọ ọkùnrin ní náà news wọ́n dẹ̀ ń gbaṣẹ́ lọ́rùn wọn wọ́n ń gbaṣọ lọ́rùn wọn tó yẹ pé àwọn gangan ni wọ́n lọ kó àwọn èèyàn wá láti other nation tó ń ṣiṣẹ́ fún wọn oríṣiríṣi bẹ́ẹ̀ mélòó la fẹ́ sọ so ọ̀nà àyọ̀ wa o eléyìí ń sọ fún wa wípé tí a bá múra àwọn pípọ̀ yóò sinmi o wọ́n ṣà ń lo gbogbo ọ̀nà àrékérekè láti make sure wípé wọ́n dá ọ̀tẹ̀ ńlẹ̀ láàrin àwa ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ Yorùbá ẹ gbàgbé ti north yẹ wọ́n ti parí iṣẹ́ north àwọn kan ṣe clean up ni ìyẹn náà pè ní finishing touching náà ń ṣe ní north but ọ̀wọ̀dọ̀ wa náà fẹ́ concentrate sí but Ọlọ́run tó ń lo bàbá Ìgbòho àti bàbá Tinubu òun ló fún ọ ní problem even though among our people tó ń jẹ́ àwọn governors they are not happy
ajáde wọn tó lọ kóra wọn jọ tó lọ ṣe meeting òfòwò náà lọ ṣe fún ilẹ̀ Yorùbá kó lè ṣoríire ni no they against Tinubu ni ẹni tó bá dẹ̀ tẹ against Tinubu tó jẹ́ Yorùbá ẹ ti mọ̀ wípé àwọn èèyàn ò ní mission wípé kí Yorùbá lọ wọ́n ń tà wá ní àbọ̀yọ̀ ọjọ́ tó ti ń tà wá bọ̀ gbogbo owó tó kó fún wọn gbogbo allocation kí náà fi ṣe gbogbo owó tó yẹ kó máa lò pé kó máa defend ìlú wọn wọ́n lò ní gbogbo wọn fẹ́ fi ṣe dìbò ní náà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tá ló mọ̀ news tó ń ṣẹlẹ̀ tá ló mọ̀ bẹ̀tí àwọn Yorùbá ò dìde àwọn pásítọ̀ tẹ kán dìde kán pariwo ṣé ìgbà tí Jonathan ṣe wọ́n pariwo lé lórí ọ̀hún ṣe pariwo pé this one is enough kán jẹ́ kí Tinubu gbọ́ pé is enough ìgbà táwọn ẹ bá pọ̀ káàkiri gbogbo all south and the middle belt tí ayábáwa gbọ́gbé ìyẹ́bẹ̀ tá a pariwo náà a pariwo Tinubu dẹ̀ ní pé kò lè kọ́ wa ní nǹkan tá a máa ṣe gbogbo ẹni Tinubu ló máa wá sínú ṣọ́ọ̀ṣì tó máa kọ́ wa ní nǹkan tó máa ṣe Ọlọ́run adáríjì àwọn pastors wa àwọn ni problem ọ̀n ṣe nǹkan tó yẹ kán ṣe what destroys 1700 years ọ̀n ṣe ojú wọn náà ti ń pa àwọn ọmọ ń bá wọn ọ̀n ṣèbọn ní ṣọ́ọ̀ṣì káàkiri gbogbo ilẹ̀ ìlú Nàìjíríà ní àbíbo náà ní ṣọ́ọ̀ṣì sí àbá sọ pé àwọn ọmọ ni ọ̀n ṣe dìde kí wọ́n kóra wọn jọ ọ̀n sọ pé my own is my own nothing concern with another church if I'm the old church now go and take to your church make it to be your own take them are they not human being other than you why are you saying your own church what about the others are they not human being when you get to heaven you will say that this church is my church do you want to claim Methodist kí là ń sọ now dípò tẹ ká jẹ fún àwọn èèyàn lómìnira kí gbogbo àdẹkọra jọ wọn bẹ̀rù kú wọn fẹ́ kú ẹni tó fẹ́ kú tó ń tẹ̀lé Jésù lẹ́yìn iye oúnjẹ ọmọ Ọlọ́run náà ta ló máa pa yín kí ó lè kó gbogbo yín sátìmọ́lé ni ó lè gbogbo Christian lẹ sátìmọ́lé lẹ́ẹ̀kan ṣoṣo ni ìgbà ẹgbọngàn ni gbogbo èèyàn á dìde fún yàn. Trump want to help but they cannot talk only Muslim is talking àwọn Muslim tó dẹ̀ ń talk kì í ṣe green Muslim kọ́ àwọn terrorists ni we don't want America even àwọn Christian kankan sọ̀rọ̀ náà no genocide wọ́n dẹ̀ pera wọn ní wòlíì Ọlọ́run wọ́n pera wọn ní kìnìún ní iṣẹ́ ọrọ̀ ajé wọn náà fẹ́ kó ọrọ̀ ajé yìí tí Chinese ń kó lọ tí ẹ̀ lè sọ̀rọ̀ wọ́n lè mú kéèyàn bínú sí ìwà sí wọn wọ́n lè jẹ́ kéèyàn sọ̀rọ̀ òdì sí wọn èmi ò sọ̀rọ̀ òdì sí wọn o ṣùgbọ́n nǹkan tó yẹ kán ṣe ni mò ń sọ fún wa pé ó yẹ kán ṣe ẹni bá ti wà nípò olórí Ọlọ́run mọ̀ wípé o tó olórí ṣe ni ìgbà tó yẹ pé gbètùgbètù náà kó sábẹ́ ńkọ́ àwọn náà ló ń ṣiṣẹ́ bí àwọn náà ló ń pa ọmọ ọjọ́ àwọn náà ló ń gbowó ọmọ ọjọ́ àwọn náà ló ń gbowó sápò tó ń gun plane kiri báwo ni ṣe máa fẹ́ kí àwọn ọmọ Ọlọ́run kan kójú wọn là gbogbo nǹkan tó ń ṣe sí ṣọ́ọ̀ṣì àwọn aláìní ìyá onítòmátò ìyá tó ń tata ìyá tó ń tarú ìyá tó ń ta ẹ̀wà tó jẹ́ pé ẹ̀wà tán sì nù èlò ló fẹ́ pa mẹ́ adẹ̀ kó ìdá mẹ́wàá wọn adẹ̀ sọ sápò ẹ wo ẹjọ́ pọ̀ lọ́rùn ìyá ló gbàdúrà. Who is going to have a country? Northern Nigeria, Muslims with the highest, you talk about the highest capital poverty of the world. Are you not ashamed? Are you not ashamed that banditry is here in the north? Criminality is here in the north. It is here in the north you have the highest level of drug addicts that you are supposed to be, if you are sane, to begin to preach the message that will help to bring people out of bondage and out of their captivity. You are there making stupid statement and inciting against Christians and calling them, look at them infidels if they think they have voting power. Woe to any Christian that is going to align themselves with these evil, brainless people and creatures. And I'm speaking to my Muslim brothers who are saying, you cannot be allowing this kind of creatures to be flowing among you. And I want to say to all the Kano people, it's time that whatever is your name, the governor of Kano, it's time you throw that guy out of that seat. He doesn't deserve it. Look at it. I'm going to play the video. If a governor is sitting under such kind of evil hate speech and his
praising this wicked, evil man called Jingri, whatever your name is. Your cup is full. It will not be well with you. And God's word cannot be broken. It shall not be well with the wicked. Nigeria belongs to all of us. Do come in Arewani. But I'm tolerating in where Namutaneba. Mutimin the Bashi the K. Yena make a Sufaya Kamata Munatanani. Katashi kana kiran Kristoti, Kavirai, Sugani, Yanzuka Prince Sugani, Muslim, Inasuke, Kaza, nonsense. Kana magana chowa, kana same Muslimani koske out there. Kristoti ga tuna da mata guda uku guda hudu. Mindlessly. Kowa ye adinin da yake so. Wane ne kai? Ka kira Kristoti kafirai, infidels. You mindless creature, it will not be well with you.